billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run, atọrọ kí Ọlọ́run àti gere fa Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Abéèrè kí Ọlọ́run àtàánú rẹ̀ àtàforíjìn rẹ̀ kó máa bá gbogbo ojú tí ń wò wá àti tí ń gbọ́ wa lọ́kùnrin lóbìnrin pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run ọba dáadáa tó ní kí bẹ̀rẹ̀ àwẹ̀ ní ó tún ṣojú wa. Ọlọ́run má ṣe jẹ́ arópin ẹ̀, Ọlọ́run jẹ́ arópin oṣù náà, Ọlọ́run jẹ́ àgbà ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé ká máa gbà wọ́n nínú Islam, iman àti ihsan. La ilaha illallah Muhammad rasulullah sallallahu alaihi wasallam. Kàfàrà tá mú wá fúnra alẹ́ nínú àwọn mukafiratu zunub, òun náà ní gbólóhùn kékeré kan, ó kéré púpọ̀, ó rọrùn láti wí. Mo lè wí láàárọ̀ yìí, mo lè ṣe láàárọ̀ yìí, wọ́n náà lè ṣe láàárọ̀ yìí kó tó dọ̀sán, o lè ṣe lọ́sàn kó tó dalẹ́, o lè ṣe lálẹ́ kó tó sùn, lénìí kí lè ní ó tó ṣú, ó ṣe kìí ṣe tí yẹn lè dọ́là sí. Òun ni kàfàrà gbólóhùn kékeré kan tá Ànábì ní tí yẹn bá ti wí, wọ́n dẹ̀ pa gbogbo àṣìṣe àtẹ̀yìnwá rẹ̀ rẹ́, wọ́n pa gbogbo àṣìṣọ àtẹ̀yìnwá rẹ̀ rẹ́, kìí ṣe tó ṣe fojú di. Ànábì sallallahu alaihi wasallam nínú hadisi tí Abu Huraira radiyallahu ta'ala anhu gbà wá, Imam Bukhari fi sínú sahihu rẹ̀, Imam Muslim fi sínú tírà sahihu tiẹ̀ náà tí ń túmọ̀ sí pé hadisi náà fẹsẹ̀ rinlẹ̀. Wọn náà Ànábì sọ pé man qala, ẹni tó bá lè sọ pé subhanallahi wa bihamdihi, tó lè wí gbólóhùn subhanallahi wa bihamdihi, tó bá lè wí mi atamarra ní 100 times, ni mo fi lè wí láàárọ̀ yìí, o lè wí lọ́sàn yìí, o lè wí lálẹ́ 100 times lásán. Subhanallahi wa bihamdihi, subhanallahi wa bihamdihi, subhanallahi wa bihamdihi, kó wí 100 bẹ́ẹ̀. Ànábì ní huttat khatayahu, wọ́n dẹ̀ pa gbogbo àṣìṣe rẹ̀ rẹ́. Walau kanat mithla zabadil bahr, àwọn àṣìṣe rẹ̀ bá dàbí fòǹfòdò ṣe tí yẹn bá lọ bí àgbàlúgbú omi, bí ocean ńláńlá, tẹ́ bá lo etí rẹ̀ ẹ rí àwọn wọ́n ṣe ń pè àwọn fòǹfò kan, àwọn kíní funfun kan tí ó dàbí ọṣẹ tí máa wà létí odò yẹn. Àṣìṣe rẹ̀ ọba pọ̀ ju zabadul bahari lọ, àṣìṣe rẹ̀ ọba pọ̀ jantirẹrẹ jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run rẹ́dì láti forí gbogbo ẹ̀jẹ̀ tó bá wí gbólóhùn subhanallahi wa bihamdihi lásán. Nínú ẹgbàá wa mi tí Imam Bukhari àti Muslim gbà wá bákan náà látọ̀dọ̀ Abu Huraira bákan náà, ó lá Ànábì sọ pé kalimatani, gbólóhùn méjì kan bẹ, khafifatani ala lisan, ó fúyẹ́ lérí ahọ́n gan, méjèèjì rọrùn fọ́mọ ènìyàn láti wí. Àmọ́ thaqilatani fil mizan, nínú òṣùwọ̀n tí wọ́n máa kọ́ṣẹ́ dáadáa omi ènìyàn sí, méjèèjì máa wúwo gan. Habibatani ila rahman, tọrọ lọ́wọ́ ọba oníkẹ́ nífẹ̀ẹ́ wọn púpọ̀. Alákọ̀ọ́kọ́ ni subhanallahi wa bihamdihi, ẹlẹ́ẹ̀kejì ni subhanallahi alazim. So ẹgbàá wa àdìsí yìí fi kan kún tí ń jẹ́ subhanallahi alazim, ó fi kún ta alákọ̀ọ́kọ́. Tó bá yẹ kó ta alákọ̀ọ́kọ́ nìkan náà lọ fẹ́ wí ní 100 times, ó ti dáa. Tó bá fẹ́ fi tẹ́lẹ̀ kejì yìí náà kún subhanallahi alazim, òun náà dáa. Méjèèjì ni wọ́n lọ́lọ́run yọ́nú sí. Àmọ́ alákọ̀ọ́kọ́ yẹn l'Ànábì sọ pé tíyẹn bá wí ní 100 times lójúmọ́, wọ́n forí gbogbo àṣìṣe rẹ̀ àtàṣìṣọ rẹ̀ jìn. Ìyẹn náà ni kàfàrà tá a mú wá fúnra wa lénìí. Ẹ má jẹ́ àfojú di, ẹ má jẹ́ àfojú kéré ẹ̀ òun pé sẹ́nu tí ọ̀wà afọ gbogbo adúrú ẹ̀ṣẹ̀ mi ńláńlá ní tí ọ̀wà afọ ọmọ ni. Má fojú di, tọrọjọ̀gbọ́n kan ó sọ pé akhba Allahu thalathan fi thalath, Ọlọ́run tọ́jú nǹkan mẹ́ta kan sínú nǹkan mẹ́ta kan. Tẹ́ ẹ bá ń wá nǹkan mẹ́ta kan, ẹ wá sára nǹkan mẹ́ta kan. Wọ́n wá ní ó tọ́jú ridahu fi ta'atihi, ó tọ́jú ìyọ́nú rẹ̀ síbi kíyàn ṣàmọ̀ tẹ̀lé, kó gbọ́rọ̀ Ọlọ́run, kó gbọ́ tiẹ̀, kó dẹ̀ ṣe tiẹ̀ lẹ́ẹ̀kan náà. Fala tahqiranna mina ta'ati shay'an, gbogbo tí wọ́n bá ṣe ní wàásí fún Ọlọ́run láìkì nǹkan báyìí, má fojú di o. Tọrọ ọmọ yìí tó ṣe tó ti kò yọnu ẹ̀, ó ti tọ́jú ìyọ́nú síbi kíyàn ṣe tiẹ̀, ọ̀wá mọ tiẹ̀ tó ṣe tó ti kò yọnu rẹ̀. Ànábì sallallahu alaihi wasallam, Abu Huraira náà lọ́gbà hadisi ni wa Bukhari àti Muslim fi sínú tírà wọn, wípé arábìnrin kan bẹ, aṣẹ́wó ni, kò níṣẹ́ mi, kò ní tí ń fayé ẹran tó tayọ báàgíyà ni, aláṣẹ́wó ni, alágbèrè ni. Wọ́n ní ń darí bọ̀ ní ń bọ̀ láti ibì kan jọ kan, bóyá ń bọ̀ láti ibi iṣẹ́ aṣẹ́wó náà ni wọ́n ń bọ̀ ló wá dé ibì kan lórí ajá kan lẹ́gbẹ̀ẹ́ kànga kan, tájá yẹn ń dààmú. Ó ṣàwà fura ikú dà ìpé òǹgbẹ ní ìgbé ajá yìí. Ìgbà tó súnmọ́ ajá yìí, òǹgbẹ náà ti gbé ajá náà gan débi kí wọ́n ní kọ́dọ̀ ò ti fẹ́ kú. Ni wọ́n ń wo ìpè kí lòun lè ṣe tó wọn fi hẹ́pù ajá yìí. Kànga rèé, ajá ni, ajá ò mọ bí ó ti pọnmi nínú kànga, lòun wá yọjú wọnú kànga náà, kò sí gbá ń bẹ̀, kò sókùn tó wọn fi bá a pọnmi, omi sì ń bẹ nínú kànga. Kí lòun ṣe tó wọn fi hẹ́pù ajá yìí. Ànábì ní pìtàn o, Ànábì ń lọ bá bọ́ bá tẹ ẹsẹ̀ rẹ̀, ọbọ̀ bá tẹ ẹsẹ̀ ẹ̀ bí kò wọn fi pọnmi fájá. Ìgbà tí ò sókùn, ó wọ́n pé kí lòun lè fi sókùn, lọ bá bọ́gẹ́lì orí rẹ̀, ọbọ́gẹ́lì orí rẹ̀ ó sì so mọ́ di bàtà, ó wá ti bọnú odò ló fi pọnmi fún ajá, lajá fi mú mi, ó sèvù láìfù ajá nẹ̀. Ànábì ní lọ́lọ́run rí lára arábìnrin yìí, tọ́lọ́run fi sọ pé ó dá gbogbo àṣìṣe rẹ̀ tàtẹ̀yìnwá, mo dẹ̀ wá foríjìn, tó lè bá mi tọ́jú ajá yìí báyìí, tó lè bá mi ṣàánú ẹ̀dá mi báyìí, tó jí ó parun, tó jí ó kú, èmi àti ẹnu àmọ́ ń táṣì tá fi rí
ìyọ́nú Ọlọ́run. Kékeré tá mú afárá lé nínú jù bẹ́ẹ̀ lọ subhanallahi wa bihamdihi tó bá fẹ́ fi kún pé subhanallahi alazim o lè máa wí ní kitchen, o lè wí nígbà tó bá ń drive, o lè wí at any time. Ọ̀rọ̀ Ọlọ́run púpọ̀. O lè wí nígbà tó bá dúró tó ń wá taxi tó wọ̀ lọ ibi iṣẹ́ rẹ̀. O lè kọ lórin. Sheikh Adamu máa kọ lórin pé subhanallah wa bihamdihi subhanallahil azim kalimatani khafifatani ala lisani thaqilatani fil mizani habibatani ila rahmani subhanallah wa bihamdihi subhanallahil azim. Kọ́lọ́mbà àbùkún kẹ́ wọn kọ́ bá ṣàforíjìn fún wọn. Sheikh Shazili Sambo àwọn náà máa kọ́ lórin. Kọ́lọ́mbà kẹ́ wọn kọ́ bá àforíjìn wọn ní subhanallahi wa bihamdihi subhanallahil azim. Gbogbo sígà tó bá wọn láti fi wí ṣáàrí pé òun ṣe zikiri yìí ní gbogbo ìgbà. Kọ́lọ́mọ ṣàforí àṣìṣe mi jìmí kó forí àṣìṣe tiẹ̀ náà jìyàn. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.